kò sẹ́ a ti sọ fún tẹ́lẹ̀ pé Jésù Ọlọ́run sọ pé òun ti wo gbogbo ilé ayé pé kò sódodo kò sótìtọ́ pé Jésù ò ní padà wá mo ti sọ tẹ́lẹ̀ mo ti tún padà àwọn ní Jesus coming ibi tí wọ́n ní mọ̀mọ́ nìyẹn tó bá tàkòkò ẹ̀ mọ̀ ẹlẹ́ṣẹ̀ ò ní lọ láì jìyà lókù a bẹ̀ṣẹ̀ máa bẹ̀ṣẹ̀ wò máa kiri lókù. Jesus is not coming back. Ọlọ́run ti sọ nǹkan tó Ọlọ́run sọ fún mi nìyẹn. Kò sí ní Bíbélì. Ó wà ní Bíbélì anytime Ọlọ́run lè yí ìpinnu ẹ̀ padà. Ṣùgbọ́n òun ló sọ fún Mósè ó ló máa kó àwọn ọmọ ẹsẹ̀ èdè ilẹ̀ lérí. Nígbà tó kọ oníkò ní kókó dé ilẹ̀ lérí mọ́. Kábíyá òsì ni àrà tó bá wù ló lè dá. Kábíyá òsì lórúkọ ẹ̀. So bó ṣe wà nínú Báíbù yẹn ó sì nǹkan tó Ọlọ́run ò lè ṣe. Bó ṣe rí nìyẹn. Tó ló ti yá àwọn padà nínú Báíbù náà bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ẹ̀ta Mósè délé Ọlọ́run ló máa kó wọn ó dẹ̀ ní kó máa wo bẹ̀yẹn pé kò ní débẹ̀ mọ́. So bó ṣe rí nìyẹn. Ọ̀rọ̀ Ọ̀yọ́ state lọ síbẹ̀ láìpẹ́. Èmi ò criticize ẹ o kí ló ṣe kí ló ṣe o lè ra gàrí látọ̀ wá sékòó. bàbá wòlíì lẹ́yìn kí ni ìpàdé yẹn àtàwọn ajẹun fún àwọn ajẹun fún tẹ́yìn dárúkọ pé wọ́n bá ń ṣèpàdé wòlíì lẹ́yìn kí ni ó ṣe papọ̀. bẹ́ẹ̀ jẹ́ ṣàlàyé fún yín ṣó ti yín sìn màá sọ kíní kan fún ilé ìtọ́pọ̀lọpọ̀ yín ó mọ̀ àwọn àjẹ́ ìránṣẹ́ ni wọ́n jẹ́ fún Ọlọ́run o. Ṣé àwọn fún àbí gbogbo àjẹ́? Gbogbo àjẹ́ ìránṣẹ́ náà jẹ́ fún Ọlọ́run ṣùgbọ́n jẹ́ pé àwọn funfun yẹn ló jẹ́ pé wọ́n wà plain kì í ṣe pé wọ́n ṣe bí o bọ̀ tó ń pẹ́ kán tó ṣe bí torí kò sájẹ́ tí kì í ṣe bí. Kò sí àjẹ́ tí kì í ṣe bí. bẹ́ẹ̀ ni bọ̀ tó máa ń pẹ́ kán tó ṣe bí. so ẹni tó bá yàn tó bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tó bá ti ń bọ̀ láti oyún àwọn àjẹ́ funfun ló máa mọ̀ pé àmì Ọlọ́run wà lára ẹ̀ àwọn ló máa kọ́kọ́ mọ̀ wọn Ọlọ́run àwọn ló nílé ayé kí mo sọ fún yín àjẹ́ ló nílé ayé àtọjọ́ tẹ́ ti ń ké fáyà tó ń ṣèpè fún gbogbo àjẹ́ tí church àti gbogbo ṣé Nàìjíríà dẹ̀rọ̀ tí wọ́n ti kú tán àjẹ́ kì í kú àṣẹ tọ́lọ́run fún wọn bó wá kú 1 minute wọ́n drop ẹ̀ bí tó bá ṣiṣẹ́ díẹ̀ ẹ̀bẹ̀ náà ti máa bẹ̀rẹ̀ wọ́n ṣe deliverance mi rí pastor náà tó lè sọ fún mi tàbí wọ́n lè kóhun ṣe deliverance àjẹ́ wọ́n ṣe deliverance àjẹ́ èmi rí náà ṣe deliverance ẹ̀ Ọlọ́run ló fìyà ń jẹ wọ́n ó ní stage kan kí n tún padà sọ fún ilé ni tẹ́ bá dààmú àjẹ́ tó bá tó stage ẹ̀ tàbí ẹ pa Ọlọ́run á fìyà jẹ nìyẹn ìdí ni àwọn tó nímọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń para wọn lójíṣẹ́ Ọlọ́run lórí Nàìjíríà wọ́n fẹ́ ọmọ Nàìjíríà wọ́n gbé wọn sóṣì ẹni tó yẹ kó jó lórí ilé wọn sá bàbàǹbà ni a máa kẹ́ Jésù kí tẹ́ pé Jésù wá tẹ́bí Jésù ṣe ni wọ́n ṣe Nàìjíríà ló wà látọ̀dọ̀ yìí the whole world òní church maturity pọ̀ jù sí àwọn ló ń jìyà everyday máa lọ sọ́jà lọ́jà àwọn àwa máa ń jáde òtítọ́ Ọlọ́run tèmi máa ń jáde mi ìbẹ̀rù mi ìkú ọlọ́pàá ti ra nígbà tí mi ṣe 419 kí ló ń bà mí lẹ́rù kí ló ń bà wọ́n lẹ́rù tó ń kó gáàdì kiri nígbà tí Jésù náà tó ń pè Jésù tó ń gbọ́ pé Jésù kọ́ ọlọ́pàá kiri àwọn ọmọ yẹn ló tẹ̀lé kí ló ń bà mí lẹ́rù mò ń wọ mọ́tò ẹ̀mí tí n bá gún mọ́tò jáde mò ń lọ sọ́jà mò ń rìn káàkiri ẹ̀mí máa fẹsẹ̀ rìn kí ní gbogbo bí ìlú ṣe rí màá tún fi ṣe wàásù. Bàbá. Church ẹ̀sìn so bó ṣe rí nìyẹn ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ àdúrà ni kó máa gbà ní pé kí àwọn àjẹ́ kan fún ẹ láyè kó ṣe tiẹ̀ àwọn bàbá ayé àtijọ́ nǹkan tó fi ń dàgbà ẹ̀yọ́nú kájẹ́ yọ́nú sí wọn kó ráyè ṣe tiwọn o ò lè bàjẹ́ jà o ò sí ìrìn tó bàjẹ́ jà àfẹnitọ́lọ́run bá yọ̀ọ̀dà pé kó lọ bàjà Èlíjà ńkọ́ bó ṣe lágbára tó ṣé kò sáfàjẹ́ olórí àjẹ́ Jébésélì ọdún 3 oṣù 4 tó bá rẹ̀ ní kí inú sọ̀kalẹ̀ àsọ̀kalẹ̀ so bó ṣe rí nìyẹn àwọn tí ò bá nímọ̀ náà halẹ̀ kò sájẹ̀ kò sí kiri kan wọ́n túbọ̀ ń kó wàhálà ni òṣì ló wà ní Nàìjíríà náà ẹ̀yàn lè jẹun yóò bí ti tẹ́lẹ̀ ráìsì ti da 47,000 bag àwa ń jáde
epo ti wọ́n bí 37 ojoojúmọ́ ní ìlọrọ ẹja pé 1000 dáńpó fẹ́ ẹja tó dáa bóyá wà rírà látọjà so bó ṣe rí nìyẹn. ìgbàgbọ́ àwọn ṣe ni pé bóyá ayé ti fẹ́